Just a quick one. Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ má gbàgbé o. Show ìrọ̀lẹ́ yìí. Gbogbo òkè àti ìsàlẹ̀. Mi kọ́ ni mo fẹ́ ẹ̀yin ọ̀kan ló máa bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. That is 1. 2. Ẹ̀yin parent wa, ẹ̀yin tọra yín gbà mí. Nígbà tẹ́ bá gbowó orí lẹ́yìn ìgbà tóbìnrin ti bí mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ ti gbowó orí lọ́wọ́ ọkùnrin bíi mẹ́ta. Báwo lẹ ṣe ń ṣe? Ọkùnrin àkọ́kọ́ máa kọ list, á bímọ méjì, á filẹ̀, á lọ sọ́kùnrin kejì, á kọ list, á bímọ méjì, á filẹ̀. Ẹ ti gbowó orí tẹ́ẹ̀mẹ́ta, ṣojú ohun tí ẹ̀yin parent gan tó mówó orí wá fún ni. Ìyẹn ti fẹ́ di 419. Nǹkan tó tẹ̀ wá dùn mí ni pé àwọn tó ti ṣe ọkọ mẹ́ta mẹ́rin nǹkan kan yẹn náà wọ́n á tún wá máa sọ pé àwọn sanwó orí. Àwọn náà máa wá rí ẹni tí ò ní kan àbí ẹni tó ní ọkọ ẹyọ kan tí ó rí pé kò work tó rọra fọkọ yẹn lẹ̀ tó wá ní relationship. Àwọn tó ti lọ́kọ mẹ́rin márùn, ọkọ tó ti bí ọmọ káàkiri tó jàjà wá fi àdàgbà ẹrù sí sọ́dọ̀ ẹni ọkùnrin kan àti ẹgbẹ́ni tọkọ ẹ̀ kú àwa ẹni tọkọ ẹ̀ ò kú tó jàgbàdà wá fi àdàgbà ẹrù sọ́dọ̀ ọkùnrin kan. Àwọn máa ní ẹwà orí mi ó fẹ́ mi ní ṣíláka ó sanwó orí. Owó orí òfòwò ní lẹ́yìn ìgbà tí òbó ti slack tí gbogbo irun tó wà lórí òbò gan ó ti já tán. Tẹ́lòmí gan pajápajá ti jẹ́ ní fùrọ̀. Mo dẹ̀ ó tọ́ ni mo sọ náà. Gbogbo ẹ̀yin tẹ́lọ́ àwọn ẹnìkan sọ pé ẹ jẹ́ kí n ka kọ́mẹ̀ntì fún yín. Ẹ máa ń tọra yín, ẹ máa ń gbẹra yín gẹ̀ṣin ayan. Ẹnìkan ní òun tóun ti bímọ mẹ́rin tí gbogbo àwọn ọmọ yẹn dẹ̀ ti dàgbà tóun wá jàjà rọ́kùnrin kan, ṣé kò yẹ kó sanwó orí òun? Sanwó orí ẹ pé kí ni owó orí kí ló ń san? ń bọ̀ o. ń bọ̀ o. ẹ jọ̀ọ́ mo ń bọ̀. Ó ní ṣé kò yẹ kó sanwó orí ẹ, jẹ́ n ka kọ́mẹ̀ntì yẹn fún yín. ń bọ̀. Ó ní no yẹn kọ́. ń bọ̀. Only a man with 6 children from 2 wives, which he has already divorced the wives, planning to marry a woman with 3 growing up children. Are you telling me he is not supposed to pay owó orí? Tó ọkùnrin yẹn bá ya wèrè, tó bá ti fi ipò bugari fún ọkùnrin yẹn mú, ó lè sanwó orí ẹni tó ti bímọ mẹ́ta táwọn ọmọ yẹn ti dàgbà. Ẹ mọ̀ nǹkan tó ń pè lówó orí ni. Kí ló lówó orí tó fẹ́ san bẹ́ẹ̀? Ṣé òbú ẹ tó sì tuntun ni àbí ọmú ẹ tó sì dúró? Èmi gan gbogbo abẹ́ ti jí pátá, gbogbo bu abẹ́ fùrọ̀ ìtàn ti jóná ti dúdú. Owó orí wo ló ń san? Kí ló ń sanwó lé owó orí lé lórí? Lẹ́nu kó gbé ọtí kó lọ gbé fún ìyá àti bàbá ẹ pé wẹ́ mo tún ti ń lọ sílé ọkọ kẹta o, orí mi máa sìn mí lọ bóyá máa gúnlẹ̀ ayọ̀ o. Owó orí wo lọkùnrin fẹ́ lọ máa san lórí obìnrin tó ti bí ọmọ tó ti dàgbà, láwọn ọmọ tó ti dàgbà tó ti tójú bọ́, àbí obìnrin tó ti fọkọ mẹ́ta mẹ́rin? Owó orí wo náà ń san? Ìwọ gan mọ̀ pé ìwọ gan àníkóbìnrin jẹ́ aṣẹ́wó kó máa attach mọ́ ọkùnrin kankan pé wà nílé ọkùnrin kankan. Ó bẹ́tà pé wọ́n ti ṣe engagement, ṣe ìrìn àjò àkọ́kọ́, ó ti bímọ, ó ti ṣàbíamọ fọkùnrin kan, ọkùnrin méjì, ọkùnrin mẹ́ta, ó wá ní wọ́n sanwó orí, ó wá gbé kàkàkí sẹ́nu, ó wá tókùnrin bá fẹ́ lọ san wàhálà tiẹ̀ ni. Bọ̀ kò ṣe pé bí akẹ́wà máa fọ́ọ̀sì ọkùnrin kan pé kó wá lọ sanwó orí lẹ́yìn ọmọ mẹ́ta tí ọmú ti sọ̀kalẹ̀. Ọmú tọkùnrin yẹn gan mu kò sí nǹkan kan bẹ̀. Bó ṣe máa mú ọmú tó sì dúró, ó yàtọ̀ sí ọmú tẹ́ pé ibi ojú ẹ̀ ti di fún rọ́bà. Káti ẹ̀ láwọn tó lówó lọ́wọ́, àwọn tẹ́rí tó lọ ń ṣe fùrọ̀ tó ń ṣèdí tó ń ṣe ọmú wàsálẹ̀ ń pè ní ájò okó náà ń ṣe. Àwọn náà mọ̀ pé tọ́mú bá ti di fún rọ́bà tí fùrọ̀ ti já kò sí nǹkan kan mọ́. Kí lọkùnrin ìyà ń jẹ àwọn ọkùnrin yìí Ọlọ́run. Ìyà ń jẹ àwọn ọkùnrin o Ọlọ́run. Lẹ́yìn ọmọ mélòó? Lẹ́yìn ọmọ mẹ́ta, òbò yẹn gan bó bá dogo kò lè kàn sálẹ̀ mọ́. Owó orí kí ni? Kí ló ń sọ? Mọ̀ kan tó ń pè lówó orí ni. Kí ni pride tó wà ń bẹ̀ mọ́ lẹ́yìn tó ti àní kó máa ra forí ara ẹ pamọ́. Kọkùnrin ya gbé drink kó lọ gbé fún ìyá ẹ lẹ́yìn kó lọ sọ pé àti drink rèé o torí àìbá mọ̀ bóyá o ṣì ń padà bọ̀, bó bá dẹ̀ padà bọ̀ àlàtàrà Ọlọ́run ṣeun nìyẹn. So owó orí wo ló fẹ́ lọ san lẹ́yìn ọmọ mẹ́ta? Òbò gọbọ́ bá fi géèjì sí ó máa já scale ni. Honestly, òbò yẹn máa já scale.
gbogbo orí ọmú ló ti wún jọ gbogbo fùrọ̀ bọ́ bá tẹ̀ gan kò sí nǹkan kan mọ́ gbogbo gbẹ̀rẹ̀bí ti ba ikùn ẹlòmíì jẹ́ gbẹ̀rẹ̀bí ò jẹ́ kó rí skin ẹlòmíì owó orí wo náà wá ń san gbogbo àwọn gbẹ̀rẹ̀bí oríṣiríṣi gbogbo àwọn làpálàpá àwọn èélá alápáàdì ó ti jẹ fùrọ̀ ẹlòmíì lẹ́yìn ọmọ mẹ́ta ẹ wá ní owó tẹ́wọ́ ọkùnrin bá fẹ́ lọ sọ́fọ̀ ẹ wá mú dọdẹ tún kọ list òfowó lẹ́ ń kọ lẹ́yìn ọmọ mẹ́ta ẹ̀ ń kọ list kátẹ̀lẹ́ tó bímọ mẹ́ta fún ni fine but lẹ́yìn ọmọ mẹ́ta fún bàbá mẹ́ta lẹ́yìn marriage bíi mẹ́ta owó orí tí kìí ṣe pọ́kọ ẹ kú tọ́kọ ẹ wà láyé tá a ti mọ̀ pé bóyá nǹkan tó ń ṣí ẹ nípò níbi ìkọ́kọ́ ibi ìkejì sì máa tún ṣí ẹ nípò níbi tó wà tó àmọ́ bóyá o ti dé wá sí mi àmọ́ bóyá o ti dé full stop àbí bus stop ẹ ó wá ní kó lọ sanwó orí tí kìí ṣe pé bóyá àwọn kan tó fẹ́ bóyá wọ́n kú ọ fi kú bù ẹ láṣìírí àwọn ọkọ ẹ sì wà láyé ìwọ dẹ̀kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀dẹ̀ náà sanwó orí ìwà yín gan bọ́ bá gbé fórí scale there is tendency pé kẹ́ ṣì padà wá níbi tẹ́ ẹ wà ẹ wá máa ní kọkùnrin wa lọ sanwó orí owó orí òfòwò ṣé owó orí pé òbò ẹ sì máa grip òbò yẹn gan ò lè grip okó mọ́ àsìkò yẹn testosterone yẹn gan estrogen level ẹ ti drop imagine ẹni tí òbò ẹ ti slack tó ní kó wá lọ sanwó orí imagine ẹni tó ti wọ menopause ní ìgbà tí òbò ń yí ẹyin gidi tó ń yí ẹyin gidi tó ń fọwọ́ kan ara tó ń ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó ń dami wọn ò sanwó orí ìgbà tí ó yẹ pé tó bá ṣe wọ́n ṣe máa fá cream sójú òbò ní kó tó wet ìgbà yẹn lẹ wá ń sọ pé kó lọ sanwó orí owó orí òfòwò nìyẹn yé tanra yín àní ẹyẹ tọ̀ wájà wá owó orí àwọn òbí tó fẹ́ gbà gan ọ̀hún náà jẹ owó orí ẹlẹ́ẹ̀kelo ṣe fẹ́ fi ṣe business ni wọ́n á tún ṣe lọ kọ list kó ra eku mẹ́ta ajíwèrè kó ra ẹja mẹ́ta olùkẹsẹ̀ wọ́n wá kọ list lórí kíni nígbà tẹ́yìn tẹ́ ẹ bá ti bí gbogbo ọmọ inú yín tán fún ọkùnrin mẹ́ta tẹ́ bá ń kọ list tẹ́ ń sanwó orí àwọn ó mì pé kò sí value lórí àwọn ọmọ tó ní sùúrù tó ṣe ń lọlé ọkọ ẹ̀yin tẹ́ ti ṣàbíamọ ẹ kọ list ẹ máa sanwó orí àwọn ọmọ tó jẹ́ cháchá tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wọn náà wọ́n á kọ list ẹ gbádùn ẹ sick àwọn ọkùnrin tó ń bá yín sanwó orí alẹ́ ti má àwọn ọkùnrin ní múgùn ẹ ti mú wọn ní múgùn jù ẹ ti sọ wọ́n di dìdìrìn ọkùnrin bó bá san owó orí ẹni tó ti ẹ̀yin ò gbọ́dọ̀ sanwó orí tèmi gan yes mo máa mú lọ ni màá mọ́kọ lọ pé bóyá tí n bá ti rọ́kọ mi tí mo bá fẹ́ ẹgbà ọkọ rèé o bó bá máa san ọgọ kó lọ san bọ̀ kó ṣe pé kí wá ní dandan wà lọ láti lọ sanwó orí mi lọ mọ àwọn òbí mi kan mọ ọkùnrin tí mo wà pẹ̀lú ẹ̀ ń sìn bọ̀ kì í ṣe pé mo mú ẹ lọ pé kó lọ rọtí àbí kó lọ sanwó orí owó orí wo lẹ́yìn ọmọ mélòó láago mélòó níṣẹ́jú mélòó ẹ kó sì dànù owó orí kíni agbọ́pọ̀ ẹ̀tọ́kọ̀ ẹ kú ẹ̀tọ́kọ̀ ẹ̀ ò tí ẹ kú ẹlòmíì á lọ divorce á nítorí pé òun fẹ́ marry òun fẹ́ á wá lọ mú abẹ̀bẹ̀ irú wọn yẹn dà lábẹ̀bẹ̀ wọn máa ń fẹ̀ jù àwọn akọrúkọ Tóyìn West Bọ́lá àwọn akọríkọ sí lẹ́yìn ọmọ bíi mẹ́rin tí gbogbo àwọn ọmọ yìí gan ti fẹ́ máa lọ́lé ọkọ tó jẹ́ pé original space tí òbó wà ó ti shift kúrò lójú òbó gan ó ti yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tí bí ọkùnrin tẹ́ tí ń bọ̀ gan yín tẹ́ ẹ̀ ní dọ tó jẹ́ pé ọkùnrin yẹn máa lágùn ni ẹ̀tẹ̀ tí wá bí gbogbo ọmọ inú yín tán bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń bímọ ní don shrink sí ẹ wá ní kó lọ sanwó orí. Lára dúdú ṣọlá ọkọ ẹ̀kẹ́ ló fẹ́ ó ní mi ò ní ara ń ta ẹ́ ó ní sanwó kò yẹ kó sanwó orí tó bá ti slack òbú ẹ bá ti ṣe wọ́n ń sanwó orí fún cháchá ni Lára dúdú ṣọlá owó orí cháchá lọkùnrin máa ń san ara máa tẹ̀yìn single parent nísì owó orí cháchá lọkùnrin máa ń san òbò tó bá sì ní cháchá tó sì gbé sórí scale òbò tó sì wà lórí low mileage lọkùnrin sanwó orí ẹ̀kẹ́ kó sì dànù kò ń ṣòbò tó jẹ́ pé tó bá fi sìgá sí ó máa ṣáná ó máa tọ́nà sìgá kò ń ṣòbò tó bá you have been married for 31 years after 31 fọkọ ẹlẹ́kọ̀ọ́ wa lọ sanwó orí ẹ wà nínú ilé ọkọ nísìn ẹ tó ti bímọ 4 5 àwa máa fún ọkùnrin lọ́rùn pé kó sanwó orí ìwọ̀n again tó bá wà pẹ̀lú ọkọ ẹ fine bọ̀kọ̀ yí pé kò ti toko òrókò dóko òrókò tó
kí o ti lo gbogbo àlùbáríkà ara ẹ̀ tán tọkọ bá decide láti san fine kì í ṣe pé kẹ́ wá máa fún lọ́rùn wípé dandan láti san. That's what I'm saying, that's what I'm talking about. Mo sọ pé bóyá kó má sanwó orí owó orí wo ìjọ tó ti bí mẹ́ta ò túra ṣe. Àwọn kan lọ́wọ́ wọn ń túra ṣe wọ́n á gbé ara sórí ipò ò túra ṣe kò sí nǹkan kan tó yàtọ̀ lára ẹ ọmú ẹ bó ṣe wàságì náà ló ṣe wàságì orí ọmú ẹ gan ó ti súkì ò ṣe ò lo kírìmù dáadáa tó máa mára ẹ jọ̀lọ̀ fùrọ̀ ẹ tó bá wọ pátá gbogbo kí náà máa ń pè náà kí ni lloyd fùrọ̀ gbogbo ara ẹ máa jáde ni gbogbo bẹ̀rẹ̀ bí tó wà lára ẹ pàǹpà báyìí ni kò sí ìtura ṣe. Owó orí wo náà wá fẹ́ san? Owó orí wo náà fẹ́ san lẹ́yìn ọmọ 5 tí ò dẹ̀ túra ṣe? Tí landlord bá ní pé kí n sanwó ilé màá rí nǹkan tó ti ṣe sílé láti fi improve ilé. Tó bá lo fẹ́ increase ilé kí ló ṣe nínú ilé? Ṣé o tún lẹ́kùn ni? Ṣé o ti change pump ni? Táàpù ilé ni? Ṣé o ti change carpet àbí linoleum tó fi sílé? Kí ló ṣe sílé tó ní kí wá ó fẹ́ increase the price ilé? Ẹni ó wá sanwó orí fún ẹni tó ti bímọ 3 fún bàbá 4 àbẹ tó ti bímọ 5 fún bàbá 5 ẹni kọ́ wá lọ sanwó orí ẹ̀. Ìdí rẹ̀ ló já wálẹ̀ yìí, ọmú rẹ̀ ló wà ságì yìí, ojú rẹ̀ ló ti ní gbogbo lines, excuse me, ló ti ní gbogbo lines. Owó orí wo náà wá fẹ́ san? Orí kí náà sanwó orí lé? Owó orí wo náà san? Monday today abẹ́ òbò gan wọ́n gé gbogbo idọ́ yẹn wọ́n ra mọ́ ti lábíò manora ti lábíò majora gbogbo ẹ̀ náà rẹ́pọ̀ àbọ̀bá ó dẹ̀ ti dàgbà wọn ò lè fọwọ́ kàn ẹ́ kárẹ̀ ẹgbẹ́ pẹ̀pẹ̀ gbómi ẹ̀yin wèrè kan ẹ̀ ní sí about sex. Owó orí wo ṣé owó orí pé o fẹ́ ṣoúnjẹ ni àbọ̀ owó orí pé o fẹ́ máa fẹ́ bẹ̀bẹ̀ àbọ̀ owó orí pé o fẹ́ máa bọ́kọ ta lúdò náà fẹ́ san. Ṣówó orí pé o fẹ́ máa bọ́kọ ta lúdò náà fẹ́ san ni? Ìwọ tó ò túra ṣe tí kò sí àlùbáríkà kankan tó yẹ pé gbogbo ọmú ẹ gan bó bá wọ bra ó máa ṣàn síta ni o ò rówó ra bra gidi. Owó orí wo náà fẹ́ san? Owó orí wo náà fẹ́ san? Kò ṣe pé bóyá o lè bímọ fọkùnrin tó fẹ́ san owó orí mọ́ bó bá dẹ̀ lè bímọ fún gan owó orí wo náà fẹ́ san? Òun kọ́ ló máa kọ́kọ́ bímọ fún. Ó ti bímọ fún bí ọkùnrin 3 owó orí wo náà fẹ́ san? Ojú òun ẹ kó sì dànù jàre. Ẹ lọ ṣe show fún mi. Ẹ lọ ṣe show fún mi. Irú dúdú lọlá tó lóun wà 31 years marry. O ṣe kúrò ńbẹ̀ kó lọ sí ilé ọkọ kẹta kó ní kó wá sanwó orí. Owó orí wo? Ojú òun tì yín ni. Ẹ máa mú o máa mọ́kọ lọ bá wọn ní mo tún ti wọ ọkọ̀ eléyìí o. Ẹ gbàdúrà fún mi o kó má kí n má tún jáde ńbẹ̀ o. Torí àmọ́ nǹkan tó ń ṣe ẹ nínú ilé àwọn ọkọ tó kù. Àdẹ̀mọ̀ bóyá ó tún sì máa ṣí ẹ. Owó orí wo náà fẹ́ san? Ẹlòmíà ni I want to go and divorce my husband so that I can move on, so that I can marry another man after ọkọ kẹrin. A mọ̀ pé amúnikíní kò ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wá wù náà ṣe ń pààrọ̀ ọkọ. Bẹ̀tọ́ náà bá ti kádàrá ẹ pé kò máa pààrọ̀ ọkọ kò sọ̀rọ̀ owó orí. Nǹkan tó ń sọ owó orí lérí orí ni ẹ jẹ́ ń sọ nǹkan tó máa ń sanwó lé orí lé lórí. Òbò wípé owó pé màmá tó ẹ bàbá tó ẹ ọmú ẹ sì dúró ìfùrọ̀ ẹ sì dúró òbò ẹ sì wà intact ọmọ ò tí ì gba òbò ẹ jáde so elastic òbò ò tí ì worn out. Àwọn nǹkan tó ń sanwó orí lé lórí nìyẹn. Kò sí nǹkan kan tọkùnrin owó orí wo kí náà sọ wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn parent ẹ pé ó tọ́ ẹ ni. Àwọn ẹnìkọ́kọ́ ti kọ́kọ́ dúpẹ́ ó ti lọ nígbà tó ti lọ bó obìnrin bá ṣe ń marry ọkùnrin mi sí ni ẹ gbàgbé ẹ value ara reduce. Bó bá ṣe ń bímọ sí o lè fi bí ọkùnrin ṣe máa ẹ gbàgbé ẹ bó bá ṣe ń bímọ sí ni value ń reduce. Bó bá ṣe ń lọ síbìkan ni value ara ń reduce. Owó orí wo náà fẹ́ sọ lẹ́yìn ọkọ 4 lẹ́yìn ọkọ 3 owó orí wo owó ẹ̀kọ́ ń tọra yín ni. ń tọra yín ni mi ní kó má sanwó orí bọ̀ má fipá mú ọkùnrin láti san. And list tẹ́ máa ń kọ́kọ́ kọ lákọ̀ọ́kọ́ yẹ kọ́ lẹ máa kọ lẹ́yìn ọmọ tó lẹ́yìn 3 kí lẹ ń kọ list yẹn fún. Òbò sí intact mọ́ ó ti shift elastic òbò ó ti jọ̀n ọmú ó ti súkì kò point mọ́
kókó orí ọmú ọlòmí ò lè jáde mọ́ fúrọ̀ kò dúró sókè mọ́ ikùn ó ti wún jọ toró ó ti bímọ àti ẹ̀gbọ́n àwa tẹ́ ikùn wa ò wún jọ yìí pet gbẹ̀rẹ̀ bí torí pé tó bá pa lo cream nǹkan kan ló yẹ kó ó ṣe ti wún jọ àtowó tà ná sára ikùn ti ṣú 85 nínú 100 obìnrin ni ikùn wọn wún jọ tó bá ti bímọ ikùn ti wún jọ àwọn oríṣiríṣi gbẹ̀rẹ̀ bí yẹn á ti jáde ní gbogbo ara ẹ̀ tọkùnrin kan wá rí pé òun kọ́ lòun fi bí ẹ̀ ọ̀dọ̀ ọkùnrin kan ló ti ní ó wá ní kọkùnrin yẹn wá máa sanwó orí wo ṣé wọ́n sanwó gbẹ̀rẹ̀ bí tó wún jọ ni ikùn tó wún jọ ni àbí ọyàn tó ti súkì àbí fùrọ̀ tí ò dúró sókè mọ́ tó ti jọ̀n wálẹ̀ àbí ojú òbò tó ti shift kúrò níbi original space ẹ̀ tó ti shift sẹ́gbẹ̀ẹ́ àbí idọ̀ àbí òbò tó ti dry ṣé ìyẹn ni wọ́n fẹ́ sanwó lé lórí àbí owó kílẹ̀ owó mélòó náà ń gbowó orí torí ìgbà tó bá ti kúrò rítì tó ṣe ń sanwó orí fún parent ni pé ordinarily ideally under parent ló yẹ kó ti lọ́lé ọkọ wàá dẹ̀ fún wọn lówó pé wọ́n á sanwó orí pé wọ́n ṣe o tó ẹ bá mi look after ìyàwó mi o àti ẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ o lẹ́yìn tí o bá ti kúrò nílé ọkọ àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín kí lè padà sọ́dọ̀ parent mọ́ ẹ máa lọ rent ilé dágbé ẹ̀dẹ̀ máa ṣayé yín ni owó orí wo náà tún fẹ́ lọ sọ fún ẹni tí ò tọ́ ẹ mọ́ lẹ́yìn tó ti fọkọ àkọ́kọ́ lẹ̀ owó orí wo náà ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ lọ sọ fún àwọn pẹ́rẹ́ǹtì tó yẹ pé lẹ́yìn tó ti fọkọ àkọ́kọ́ lẹ̀ ò padà sílé ìyá àti bàbá mọ́ lẹ́yìn tó ti fọkọ àkọ́kọ́ lẹ̀ bóyá ìwọ́gọ́ ló ń fáwọn pẹ́rẹ́ǹtì ẹ lówó oúnjẹ ó wá fẹ́ fọkọ ìkẹta owó ìfò fẹ́ fọkọ ìkejì owó orí wo náà ṣẹ̀fẹ́ lọ sọ fún pẹ́rẹ́ǹtì tó ò gbé lọ́dọ̀ ẹ̀ mọ́ owó orí wo náà ṣẹ̀fẹ́ lọ sọ ń gbà yẹn fáwọn pẹ́rẹ́ǹtì tó yẹ pé ìwọ ló ti ń dágbé ìwọ ló ń tọ́ wọn ìwọ ló ṣe fún wọn lówó oúnjẹ ó dẹ̀ ti fọkọ kíní fọkọ kejì ó ti lọ ó wá jàjàrọkọ kẹta owó orí wo náà fẹ́ lọ san nígbà yẹn fún àwọn pẹrẹǹtì tó gbé lọ́dọ̀ wọn mọ́ fún àwọn pẹrẹǹtì jẹ́ pé ìwọ gan ló fún wọn lówó oúnjẹ lóṣù owó orí wọn náà fẹ́ lọ sọ fún wọn gbà yẹn tí kì bá ń ṣe scam 419 ó dàbí pé kí mọ kọkọ lọ báyà yín kánsì kíní kó wá sanwó orí èmi máa fún wọn lówó oúnjẹ lóṣù máa fún àwọn màmá mi lówó oúnjẹ lóṣù owó wọn ìyá yìí ká ti rí mi gbẹ̀yìn sìn last bóyá early this year àbí ṣé mo ti lọ sí Èkó lọ́dún bóyá June àbí July bóyá next year mo wá mọ́ kọkọ lọ kí wá ní kó lọ sanwó orí fún ẹni tí mò ń fún lówó oúnjẹ lóṣù rí pé scam ni owó orí wo ni ẹ fẹ́ lọ san fún wọn ẹni tí mi ò rí tí wọ́n pé fóònù láti ń sọ̀rọ̀ èmi ni mò ń sanwó ilé mi tó ṣùgbọ́n parí máa fowó ránṣẹ́ sí wọn owó ṣé wọ́n tún sì ń tọ́ yín ni nísìnyí lẹ́yìn ọkọ mẹ́ta tẹ́ ẹ̀ gbàgbàdà gbé lọ́dọ̀ wọn mọ́ owó orí wo náà fẹ́ lọ san lẹ́nu pé kíkọ̀ mú ọkọ pé ẹ wò ẹni tí mò ń fẹ́ sí ni o ẹ ṣàdúrà fún wa o bàbá dẹ̀ ń kúrò ńbẹ̀ bóyá díríǹkì kan kí gbogbo wa díríǹkì yẹn gan mi gbúdọ̀ fún wọn pé kó fi ṣàdúrà pé owó orí mo fún wọn gẹ́gẹ́ bí ìyá àbí kọ́kọ́ fún wọn gẹ́gẹ́ bí ìyá kò ń ṣe owó orí kí ni ìjọ́ wo náà ti tọ́ ẹgbẹ̀yìn ìjọ́ wo ló ti kúrò lọ́dọ̀ wọn ìgbà tó fọkọ àkọ́kọ́ lẹ̀ ṣé ó padà lọ gbé bẹ̀ ìgbà tó fọkọ kejì lẹ̀ ṣé tìjú jẹ́ kó padà lọ gbé lọ́dọ̀ àwọn òbí yẹn ẹni obìnrin tó bá ti jẹ́ wípé ó ti kúrò lọ́ndà àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tó ti wà ní pòsíṣọ̀ tó ti fi owó ránṣẹ́ sáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ìdá ó kúrò lọ́dọ̀ ọkọ àkọ́kọ́ ọkọ kejì ó wá lọ ń dágbé ó ti kúrò lọ́ndà the tutelage of the parent tó bá lọ padà fẹ́ ọkọ míì owó orí tó bá lòun lọ san pé ọkọkùnrin lọ san yẹn scam ni scam wọ́n fi owó orí dúpẹ́ lọ́wọ́ fún ẹ̀tọ́ ni tí àwọn òbí tọ́yàn scam ni scam ẹ lọ ṣe ṣó fún mi ẹ mọ̀ pé mi ti di egungun ẹja àwọn ṣó yẹn kò bọ́dà èmi mọ́ honestly àwọn ṣó yẹn ò bọ́dà mi mọ́ àwọn kan tó ń ní kíní ẹ lọ gbé lọ ṣe ṣó kò kàn mí mọ́ mi ò rí yín on a daily basis ni followers mi increase on a daily basis no increase so kò sí ṣó tẹ́ lè ṣe fún mi tó lè ní mínì sí mi because òótọ́ lèmi máa sọ àwọn ẹlẹ́lẹ́yà mi àwọn àgbé kínní ọmọ lọ́lọ́lé ọkọ ẹlẹ́ẹ̀kẹta ọkọ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kejì ọlọ́lé ọkọ kínní ní tìjú
honestly ẹ wá máa pè yẹn ní pride mẹ́ta mẹ́rin àti ẹ̀gbẹ́ni tẹ́kọ̀ àkọ́kọ́ ẹ̀ kú tó dẹ̀ lọ fọ́kọ̀ kejì àti ẹ̀gbọ́n yẹn ìyẹn ọ̀bùn yẹn rí kú ọkọ tìrọ̀ mọ́ bẹ́ẹ̀ tí ẹ pé àwọn ọkọ tó fi ilẹ̀ ṣì wà láyé tó wá ní wọ́n lọ sanwó orí ẹ kàn lọ fáwọn òbí yín lóúnjẹ ni yín ò ń ṣe owó orí kò sí nǹkan kan tó wà lórí ẹ̀ tán sanwó lé mọ́ nothing kò sí nǹkan kan tó wà lórí ẹ̀ tán sanwó orí lé mọ́ kò sí òbò sí ń bẹ̀ kó níbi tó wà mọ́ ìtàn yẹn gan ò ní òun mọ́ ó lè ní òun lọ́dọ̀ ọkùnrin tó ń du ẹ̀ ń sì bọ́ lọ́yìn ọkùnrin bíi mélòó tó ti bímọ fún ẹ kó ṣì dànù ẹjọ́ a máa pàdé nírọ̀lẹ́ lórí ọ̀rọ̀ òbò òkè àti ìsàlẹ̀ ẹ jẹ́ máa lọ mo kàn ní kí wá clear ni ìyá 51 tó ti wọ menopause tẹ tó kọra kẹ pé kẹra jókòó kẹra máa enjoy ara yín kó dẹ̀ máa gbádùn relationship ẹ white last kó kàn mú lọ just be casually lọ bá àwọn parents ẹ pé wẹ ẹni tí mò ń fẹ́ sí ni o àlùbáríkà kó wọ̀ fún wa o ẹ ṣé o kó má dàbí pé ẹ mọ ẹni tí mo wà pẹ̀lú o àwọn máa ní wọ́n ń kọ list kọ easily nonsense jàrìjàrì ẹ jọ ilẹ̀ danabit ṣì ń ta wàràwàrà ẹ bá wa dòwò pọ̀ torí wọ́n fẹ́ fún àwọn tó ti gbogbo àwọn tó ti ra ilẹ̀ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wọ́n náà máa fún gbogbo wọn káríkárí ní one plot of land provided tó bá tún ti ra ilẹ̀ tó ń tà lọ́wọ́lọ́wọ́ sí ẹ̀yin olówó orí kọ́ owó òfurọ̀ owó ọrùn ni ó dàbọ̀.